kò sí à ń padà sẹ́yìn lórí ìlànà owó orí tuntun. Ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀. Ààrẹ Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ní kò mọ̀ sí à ń padà sẹ́yìn lórí ọ̀rọ̀ owó orí tuntun èyí tó máa bẹ̀rẹ̀ lọ́la òde yìí, ìyẹn ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026. Tinubu mọ̀ sọ èyí nínú àtẹ̀jáde kan tó fi léde wípé gbogbo awuyewuye tó máa ń wáyé lórí ọ̀rọ̀ owó orí náà báwọn kan ṣe ń pè fún kí ìjọba ṣe ìdádúró àmúṣe owó orí náà kò tó láti ṣe bẹ́ẹ̀. Ṣáájú ni awuyewuye ti ń wáyé lẹ́yìn tí ilé aṣòfin buwọ́lu ààbò owó orí náà táwọn kan fẹ̀sùn kàn pé ohun tí wọ́n gbà jáde fún aráàlú kọ́ ni ilé aṣòfin buwọ́lù, wípé àwọn àyípadà kan ó mà ti wáyé lórí rẹ̀. Ẹgbẹ́ àwọn agbẹjọ́rò NBA, ẹgbẹ́ òṣìṣẹ́ NSC, ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ Nàìjíríà NANS àtàwọn míì ó ní wọ́n ti pè fún ìdádúró ṣíṣe àmúṣe owó orí náà lẹ́yìn tí aṣòfin kan Abdulsamad Dazuki tó fẹ̀sùn kàn pé ìyàtọ̀ wà láàrin ohun tí ìjọba gbé síta àti èyí tí àwọn aṣòfin buwọ́lù. Ní oṣù kẹta ọdún 2025 ó ní ìjọba gbé àbá tuntun jáde lórí owó orí èyí tí wọ́n pè ní National Revenue Service Joint Revenue Board of Nigeria, Nigeria Tax Administration Act àti Nigeria Tax Act èyí tí wọ́n buwọ́lù nínú oṣù kẹfà ọdún 2025. Lẹ́yìn àwọn ẹ̀sùn yìí ní olórí ilé aṣòfin Abbas Tajudeen ó gbé ìgbìmọ̀ ẹlẹ́ni méje dìde láti ṣe ìwádìí àwọn ẹ̀sùn náà kí wọ́n sì jábọ̀ padà fún ilé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìgbìmọ̀ náà sì ṣèlérí láti fi ìjábọ̀ wọn láti fi léde láìpẹ́. Àmọ́ ààrẹ Tinubu tí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án lórí àbá náà kò tó láti ṣe ìdádúró ṣíṣe àmúṣe owó orí náà. Ààrẹ ní àmúṣe owó orí náà táwọn kan ti bẹ̀rẹ̀ láti inú oṣù kẹfà ọdún 2025 ìní àwọn ìpele yòókù ó ní yóò jẹ́ ṣíṣe àmúṣe rẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2025. Ààrẹ ní ìgbésẹ̀ náà rèé ó mà jẹ́ ojúnà fún orílẹ̀-èdè Nàìjíríà láti ṣàgbékalẹ̀ ìlànà tó mà dúró re àti níní ìpìlẹ̀ tó yanrantí lórí ètò ìnáwó rẹ̀. Ó wá ṣàlàyé pé àtúntò owó orí tuntun yìí kò ní mú àlékún bá owó orí táwọn èèyàn ti ń san tẹ́lẹ̀ láti mú ìrẹ́pọ̀ bá àwọn èyí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Ó wá rọ gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ láti ṣe àtìlẹ́yìn fún ìpele ṣíṣe àmúṣe òfin náà èyí tó ti dé báyìí. Ó fi kọ́rọ̀ rẹ̀ pé ìṣèjọba òun ó mọ̀ sí gbogbo awuyewuye tó ti ń wáyé lórí owó orí tuntun náà èyí tó ní ṣe pẹ̀lú àwọn àyípadà tí wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ti ṣe sí i. Tinubu sọ àrídájú rẹ̀ pé ìṣèjọba òun ní ìfarajì sí títẹ̀lé ìlànà òfin àti ṣíṣe òótọ́ lórí òfin owó orí náà. Bákan náà ló ní iléeṣẹ́ ààrẹ ó ti ṣetán báyìí láti ṣiṣẹ́ pẹ̀lú ilé aṣòfin láti lè rí dájú pé wọ́n ṣe àtúnṣe gbogbo àwọn kùdìẹ̀kudiẹ tó wà lórí ọ̀rọ̀ owó orí náà ní kíákíá. Ó wá tẹ̀síwájú pé ìṣèjọba òun yóò túbọ̀ máa ṣe àrídájú rẹ̀ pé wọ́n fi aráàlú sọ́kàn lórí gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ gbé lójúnà àti rí pé wọ́n ṣètò owó orí èyí tí yóò mú ìdàgbàsókè àti ìlọsíwájú bá tẹrú tọmọ. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, a kú ọdún tuntun, ọdún ayọ̀ òní yóò jẹ́ fèmí àti lágbàdé Elédùmarè.